Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní wọ́n gbé àǹtí wa chọ́ọ̀chì wọ́n náà gbé wọn ní ìdáàmú. Wọ́n nígbà tí àǹtí wa chọ́ọ̀chì kúnlẹ̀ tó sọ fún wọn wípé òun ti Feraku. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní àwọn kọ́ làwọn ní oyún o wípé kí àǹtí wa kó gbé oyún lọ sí ọ̀dọ̀ ẹni tí ó fún lóyún. Wọ́n ní kábíyèsí ní gbogbo ọ̀rọ̀ pé wọ́n lóyún léni wọ́n lóyún lọ́la wọ́n ló ti sú àwọn wípé èyí tí àǹtí wa arú lòun ní àgbọ̀n kankan mọ́, èyí tí àǹtí wa a lòun ní àgbọ̀n kankan mọ́, èyí tí àǹtí wa m lòun ní àgbọ̀n kankan mọ́ pé kán stop gbogbo mo lóyún ìpá àwọn ò fẹ́ gbọ́ ìpè gbogbo nǹkan tí ó kan àwọn kò ní ìsìn òun ni bí àwọn ṣe máa mú ìyàwó àwọn àti ọmọ àwọn padà sí inú palace. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wa erin ńlá sọ. Wọ́n ní àǹtí wa church wọ́n ná breakdown nítorí pé wájú àwọn tí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí wọ́n ní àwọn èèyàn wà ń bẹ̀ nígbà tí wọ́n break news fún bàbá wa erin ńlá. Wọ́n ní ó dẹ̀ jẹ́ kó jẹ́ nǹkan ayọ̀ fún bàbá wa erin ńlá ni. Wọ́n ní ṣùgbọ́n inú bàbá wa erin ńlá ò dùn lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní wọ́n gbé wọn ní ìdáàmú ni. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bàbá wa erin ńlá wọ́n ní àwọn kọ́ làwọn wà responsible o wípé kí àǹtí chọ́ọ̀chì kí wọ́n lọ gbé oyún fún ẹni tó fún wọn lóyún allegedly bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin ará lé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì wọ́n ní wọ́n sọ fún kábíyèsí pé àwọn Feraku o. Wọ́n ní kábíyèsí dẹ̀ ní àwọn kọ́ làwọn lóyún wípé kí wọ́n gbé oyún lọ sí ọ̀dọ̀ ẹni tí ó fún wọn lóyún. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ gbogbo ìwà tí àǹtí wa chọ́ọ̀chì tí wọ́n ti wò sí nínú palace yẹn sí kábíyèsí àti Queen Naomi tí wọ́n dẹ̀ ń pretend fún kábíyèsí tó jẹ́ pé kábíyèsí rè pé ẹ̀yìn àwọn ni wọ́n wà. Ṣùgbọ́n wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì wọn sí lẹ́yìn kábíyèsí rárá o àti Queen Naomi wípé gbogbo ìgbésẹ̀ wọn ní pé kí wọ́n má allow Queen Naomi láti wá sí inú palace. Ṣùgbọ́n allegedly bí a ṣe gbọ́ wípé wọ́n ní wọ́n Feraku. Wọ́n ní kábíyèsí ní àwọn kọ́ làwọn lóyún. Nǹkan tá a gbọ́ tí wọ́n ní kábíyèsí sọ nìyẹn. Ẹ̀yin náà mọ̀ wípé bàbá wa erin ńlá wọ́n ti fi gbogbo ọkàn wọ́n fi tọ́ àǹtí wa chọ́ọ̀chì nítorí pé gbogbo ìgbà nígbà yẹn wọ́n máa ń ṣe bí èèyàn tó dáa sí Queen Naomi. Ṣùgbọ́n Yorùbá ní ojú la rí ọ̀rẹ́ òdenu. Wọ́n ní ìwà tó ń wù sí Queen Naomi nìyẹn o wípé wọn ṣe bó ṣe yẹ kán ṣe. Wọn ò jẹ́ kí a mọ̀ pé àwọn ò sí lẹ́yìn Queen Naomi. Wọ́n ṣe bí ìgbà tó ń wà lẹ́yìn Queen Naomi.
ṣùgbọ́n ọ̀tọ̀ ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé lẹ́yìn kábíyèsí àti Queen Naomi. So allegedly nǹkan tá a gbọ́ nìyẹn, a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin aráalé. Wọ́n ní bàbá wèrè ńlá ní àwọn kọ́ làwọn lóyún. Tá bá tún gbọ́ update lórí ẹ̀, a máa jẹ́ kí ẹ gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín. Mo dúpẹ́ nítorí pé ẹ fi Mashola Gist TV sílẹ̀ nígbà kankan. Ẹ ń share, ẹ ń support, ẹ ń like. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Oṣù yìí á tù yín lára o, oṣù ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.